òbítíbitì owó ni àwọn gbajúmọ̀ olórin fújì bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí ayé ń gbà tí wọ́n lásìkò yìí iná máa pa ní inú òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ wípé lára àwọn olóṣèlú ènìyàn ti pa owó náà èyí látara ìwọ́de tí àwọn olóṣèlú tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. lẹ́yìn tí wípé kòrókẹ́rẹ́ ìdìbò ọdún tó ń bọ̀ ó ti bẹ̀rẹ̀ gidigidi, bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú iná ti ń kéde èròǹgbà wọn láti dé àdìdò ipò kan, yálà ipò kan tàbí omi lọ́dún tó ń bọ̀. ṣùgbọ́n tó jẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ làwọn onífújì náà máa ti jẹun jù láàrin ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ jẹ owó gidigidi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní gbajúgbajà olórin fújì ní Alhaji Saheed Akorede Okunola, ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí Saheed Òṣùpá, àti Alhaji Abbas Abdulkudus Akande, ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí Obesere tàbí Ọmọ Rapala, pẹ̀lú gbajúmọ̀ olórin fújì ní Alhaji Rasheed Ayinde, ẹni tí ó gbajúmọ̀ mọ̀ sí Fuji Merengue, nítorí pé àwọn ló kọ́kọ́ kọrin fún ẹni tó fẹ́ ṣe gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn sẹ́nẹ́tọ̀ Sharafadeen Ali, tó sì jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n wà lórí ìtàgé tí wọ́n kọrin fún Sharafadeen Ali. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé owó kékeré nǹkan ní Saheed Òṣùpá, Rasheed Ayinde àti Obesere ni wọ́n gbà ní ọwọ́ Sharafadeen Ali tí wọ́n fi lọ kọrin fún níbi tó ti kéde pé òun fẹ́ díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì mẹ́ta sí ẹ̀yìn. ẹnì kejì tí òun náà tó tún lọ pa owó gidigidi àbíká ní onífújì kẹrin tí ó tún lọ pa owó ó ní Alhaji Abdulwasiu Ọdẹtọ́lá, ẹni tí ó gbajúmọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì, nítorí pé nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ìyànjọ́ Ṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ni ó lọ kọrin fún mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè yìí tí ó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ tó fẹ́ díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn olóyè Adébáyọ̀ Adélabú, ẹni tí ó gbajúmọ̀ sí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì, tó lè jẹ́ pé òun àti olórin fújì tí ìràwọ̀ ṣẹ̀ṣẹ̀ ń tàn gidigidi lásìkò yìí ní Ìbàdàn, Alhaji Tirimiziu Alamu-Gbolagade tí ó gbajúmọ̀ sí Tirilẹ́dà ni wọ́n jọ kọrin ní fún Adélabú lọ́jọ́ Ṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́ pé owó kékeré kọ́ ni Adélabú fún Pasuma láti wá kọrin, bẹ́ẹ̀ ni Tirilẹ́dà òun náà gba owó ńlá, tó sì tún jẹ́ pé Rasheed Ayinde èèyàn Fuji Merengue òun náà tó kọrin fún Adélabú tó náà sì tún gba owó míì. ẹnì kẹfà tó náà tún gbowó ńlá òun ní gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn ní Alhaji Táyé Àkàdé Adébísí tí ó gbajúmọ̀ sí Táyé Currency tàbí bàbá Honorable, nítorí pé gómìnà Ṣèyí Mákindé ìnáwó kọrin fún ìyẹn olùdíje tí Mákindé fà sílẹ̀ láti gba ipò gómìnà lọ́wọ́ ẹ̀ ọ̀gbẹ́ni Bímbọ́ Adékànbí, tó sì jẹ́ pé ọjọ́bọ̀ ti ṣe Thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ni Táyé Currency ló kọrin fún Adékànbí, tá a sì gbọ́ pé owó ńlá ni gómìnà Ṣèyí Mákindé nínú fún Táyé Currency fún orin tí ó kọ.